Hello everyone, welcome to Toyeen Talks. I hope you all are doing well, and so let's get right into today's video. And thank you for all my subscribers, and if you are new here, thank you, and don't forget to hit on that subscribe button so that you will not miss out on our future videos. Thank you, and please no derogatory comments. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Ìyá Mohbad tẹ́ ẹ̀ sọ pé olórí burúkú aláràkà kíní kan yìí báwo ni Josi ṣe agree láti fẹ́fẹ́ padà kí ló tó fẹ́fẹ́ ra wọn padà. In fact Josi sọ pé òun lọ sí ibi kan wọ́n ní kóun lọ fẹ́ yàwó òun padà kóun lọ fẹ́ ya Mohbad padà. tí ayé bá pé bẹ́ẹ̀ láyé ìyá Mohbad bàjẹ́ tó báwo ni kí ló ṣẹlẹ̀ tí Josi tún fẹ́ padà obìnrin tó ti fi ẹlẹ̀ tó ti lọ kí ló ṣẹlẹ̀ tó tún fẹ́ pa irú obìnrin yẹn padà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi gbẹ́sẹ̀ lé ẹ bá mi share video yìí. Please, ẹ bá mi share video ẹ jẹ́ kó wọ gbòòrò ayé lọ ẹ bá mi bo kó lọ fà. Ẹ jọ̀ọ́ please share this video now. Ó yá ẹ jẹ́ kí n dúró ṣẹ́jú kan kẹ́ share video yìí. Ṣé nǹkan tẹ́mi sọ ń bì ó tó nǹkan tí yàn lè fi gbé mi lọ court wàhálà ẹ ò lè win ni mi. Because ó tọ́ ni mo ń sọ. Ẹni tó bá ń parọ́ mọ́yàn lọ́lọ́pàá máa ń mú. Tó bá ti ní bá ní fàṣẹ lọ yẹn sì tó bá pé ó ní proof ẹ lọ́wọ́ ni wàláhì wọ́n á ti filẹ̀ kò ní proof ni irọ́ ló ń pa ẹni tó bá parọ́ ló máa ń sá fọ́lọ́pàá torí ẹ fẹ́ káwọn èrò wò yín ẹ máa parọ́ ẹ gbérọ́ wá láàárọ̀ ẹ ti mọ̀ pọ́lọ́ ọlọ́pọlọ dúdú làwọn tó ń wò yín ẹ bá wọn á ti já yín ẹ tún padà wá lọ́sàn ẹ tún gbérọ́ mi wá ẹ ní proof ẹ máa sọ pé Wunmi bọ́ síta wá sọ fún mi Wunmi wọ bọ́ síta kó wá debunk mi ìwọ tó wá sọ̀rọ̀ ló yẹ kó gbé proof wá. Tó bá gbé yan lọ court bí wá gbé proof lẹ ni ṣé wá ẹni tó gbé lọ court ló máa ní kó mú proof wá ni. Please ó yá ẹ jẹ́ n dúró ẹ bá mi share in fact kó sọ yẹ ká pọ̀ jù báyìí lọ níbí báyìí. Okay, bóyá torí ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́. Mo ń gbọ́ yín. 3 days to the birth sweet Saturday ìyá ẹ̀ pè mí iṣẹ́ àti Mohbad ń lò kí wá kó wá sílé òun ṣé ọmọ pé wọ́n ti ra pick up fún mi ó dẹ̀ lè control mi. Wọ́n ní 3 days to his death. Ó ní Mohbad pè mí ó ní pé ṣé àti ó ní ìyá Mohbad pè mí ó ní ṣé àti Mohbad ń lò tẹ́lẹ̀ kí wá bá òun kó wá sílé òun. Ó ní ṣé mọ̀ pé wọ́n ti ra pick up fún mi wọ́n dẹ̀ lè control mi. Ẹ jọ̀ọ́ irú àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ ṣé irú àwọn ọ̀rọ̀ tẹ́ ń gbọ́ yẹn ẹnu àfibi ṣó lóore lẹ ti lè gbọ́. Ẹ gbọ́ bí mo ṣe sọ ṣé rí àwọn ọ̀rọ̀ pé wọ́n ti ra kíní ó ti ra pick up fún mi ó lè control mi àfibiṣó lóore àwọn alájẹsẹ́ ni wọ́n máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ àwọn àfibiṣó lóore àwọn alájẹnù àwọn tí ẹ yẹ pé ẹ ṣoore fún wọn ò ní sanre fún yín àwọn ló máa ń sọ bẹ́ẹ̀ pé 3 days to his death ìyá Mohbad pè mí ó ní pé kí n wá bá òun kó ṣíà tí Mohbad ń lò tẹ́lẹ̀ wá sílé òun ó ní ṣe mọ̀ pé wọ́n ti ra pick up fún mi wọ́n lè control mi. Can you imagine that? Okay, mo bá gbéra mi lọ ẹjọ́ gẹ́gẹ́ bí ọkọ ìyàwó mo ń sọ fún ìyàwó mi pé jọ o máa jẹun tí bá débẹ̀ yẹn bí kí n pa mí o respond ìyá Mohbad ni pé ṣé ó jẹrẹ ní kó wá jẹ bí tó bá mi kó lè gbé ní kápẹ́ lómi ọmọ yẹn ti gbọ́. Ṣé máa gbọ́ mo wá fẹ́ lọ síbẹ̀ mo wá pe ìyá Mohbad mo pè é pé jọ̀ọ́ bá mi ṣoúnjẹ sílẹ̀ o mo pe ìyàwó mi àbí bẹ́ẹ̀ kọ́ ló sọ ó ní mo pè ẹjọ́ ìyàwó mi ló pè ó lẹ́yìn tí Mohbad kú ni o lẹ́yìn tí Mohbad kú ni voice note yìí o ẹ jẹ́ n gbé tẹ́yìn díẹ̀ fún yín. Respond ìyá Mohbad ni pé ṣé ó jẹ́ láti kó wá jẹ bí. ìyàwó mo ń sọ fún ìyàwó mi pé jọ o máa jẹun tí bá débẹ̀ yẹn bí kí n pa mí o Respond ìyá Mohbad ni pé ṣé ó jẹ́ láti kó wá jẹ bí tó bá mi kó lè gbé ní. Ó ní mò ń sọ
sọ fún ìyàwó mi ló pé o kò sọ pé ìyá aláràkà o kò sọ pé ìyàwó aláṣẹ́wó o mo pé ó ní kí n wá bá òun kó ṣe àmọ́ ń sọ fún ìyàwó mi pé kó bá mi ṣe oúnjẹ sílẹ̀ ìyàwó ẹ̀ ni ìjọ October ni wọ́n fẹ́ so wọ́n pọ̀ kí Mohbad tó kú ó ní mò ń sọ fún ìyàwó mi ẹ̀yin lè rí ìyá Mohbad alágbèrè Josie ò rí lálágbèrè. àwọn pé jọ o máa jẹun tí bá débẹ̀ yẹn kí n pa mí o. ẹ jẹ́ n padà sẹ́yìn. 3 days to the death date sweet Saturday ìyá ẹ̀ pè mí pé ṣé àti Mohbad ń lò ó kí wá kó wá sílé òun ṣé mo pé wọ́n ti ra pickup fún mi ó dẹ̀ lè control mi. ẹ sì ń bí. mo ń gbọ́ yín. ok mo bá gbéra mò ń lọ ẹ jọ gẹ́gẹ́ bí ọkọ ìyàwó mo ń sọ fún ìyàwó mi pé jọ o máa jẹun tí bá débẹ̀ yẹn kí n pa mí o respond ìyá Mohbad ni pé ṣó jẹ́ láti kó wá jẹ bí tó bá mi kúrò ní gbẹ́ni kápẹ́ lómi ọmọ yẹn ti gbọ́ Mohbad ti gbọ́. wọ́n ní gẹ́gẹ́ bí ọkọ ìyàwó mò ń sọ fún ìyàwó mi pé àwọn máa jẹun àbí yóò sọ pé ṣó ń jẹ lóun kó wá ṣe mi tó bá wọn kó lè gbé ni kó sọ fún mi wọ́n ní pé ọmọ yẹn ti gbọ́. bàbá dẹ̀ tí àárẹ̀ ìgbò ṣe máa jẹun mo wọlé báyìí ó fún mi ní minerals rẹ́lẹ̀ kí máa ń mu ká minerals pẹ̀lú àwọn tó tẹ̀lé mi ó dẹ̀ fún wọn onídàdì má sẹ́ǹsì ara yín o ẹ̀jọ̀ àwọn tó tẹ̀lé yín wáyé ẹ má fún wọn lówó màbá yín fún wọn lówó ó dẹ̀ fún wọn ní 5,000 ó gbóúnjẹ fún wọn nígbà tí mo wá jẹun oúnjẹ ẹkú díẹ̀ kí n parí oúnjẹ yẹn ọmọ mi dẹ̀ lọ mú síbí àwa ju ẹja yẹn mọ́ mi lọ́wọ́ àwa jọ ń ṣí àyè àjọ fẹ́ jẹ́ ó dẹ̀ gbélé àrùn ó tún gbélé mi lọ́wọ́ ó wá gbé kámẹ́rà síwájú ayé àmì tó 10 times ó wá ṣe tó dájú má. ṣé ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ. nígbà tó ń jẹ yẹn ti fẹ́ tán ọmọ yín mú síbí ẹjọ́ ń du ẹja yẹn ó du ẹja yẹn mọ́ yín lọ ẹjọ́ jẹ́. ìyá Mohbad gbé ọmọ yẹn dání sẹ́yìn wọ́n pọn ọmọ yẹn sẹ́yìn ó gbé ọmọ yẹn lẹ́yìn ìyá ẹ̀ ó gbélé yín lọ́wọ́ ó wá mú fóònù ẹ̀ síta ó wá ya fọ́tò ẹ̀ ní àyà yín tó 10 times that was 3 days kí Mohbad tó kú 3 days lè ṣe sọ ẹnu yín lè fi sọ. ó gbé ọmọ yẹn lẹ́yìn ìyá bàbá ẹ̀ ó gbélé yín lọ́wọ́ ó wá bẹ̀rẹ̀ sí ní yà yín ní fọ́tò. ní gbogbo ìgbà yẹn dá ọmọ yẹn padà fún pé èmi kọ́ ni mo lọ́mọ sọ fún pé kò ń ṣe Cynthia ó ń bá sùn kiri àbí. meanwhile ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń join wa ni mo tún ṣàlàyé fún. meanwhile ẹni pé Wùnmí nígbà tó wà nílẹ̀ náírà tó wọ́n wà níbì kan ó máa so oúnjẹ fọ́mọ yín ó máa fi nǹkan sí oúnjẹ ọmọ yín wọ́n máa bá sùn kiri ó máa wọ yàrá kejì. nígbà tó wà nílẹ̀ náírà yìí tẹ́ ń sọ ìwọ̀n lóyún wọn bímọ o àbí bẹ́ẹ̀ kọ́ wọn lóyún wọn bímọ. ẹ dẹ̀ rí pé ó ń ṣe ṣìnà yẹn o ní gbogbo ìgbà yẹn o tí wọn lóyún tí wọn tí fẹ́ra wọn kàn jọ ń ṣe living couple nígbà yẹn. ẹ dẹ̀ ní pé tó bá ti fo oògùn sínú oúnjẹ ọmọ yín wọ́n máa bá sùn kiri ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ máa fi ọpọlọ gbé. ẹjọ́ tó bá jẹ́ pé yín lẹ ti bá bàbá yìí sọ̀rọ̀ lẹ́yìn tẹ́ ti gbọ́ gbogbo nǹkan tó ń sọ tẹ́lẹ̀ ti bá yàwó yẹn náà sọ tẹ́ ti gbọ́ ṣé ẹ̀ ní mú òótọ́ ń bẹ̀ ni. ṣé ẹ ṣì máa follow irọ́ ni. ẹ jẹ́ n play ẹ̀tàn fún yín. ẹ gba 20,000 kẹfì epo sí mọ́tò yín. láì mọ̀ pé ikú ti dé. pẹ̀lú bí òṣè fún mi lówó inú mi máa dùn sí torí pé fún mi níyì. ẹni bí òṣè kí n fún yín lówó inú yín máa dùn sí ìwà aláìmoore ló jẹ́ kẹ́ máa sọ àwọn ọ̀rọ̀ owó yẹn ìwà àfibiṣó lóore
òun ló jẹ́ kẹ́ máa sọ̀rọ̀ owó ẹ̀yin náà lẹ sọ ń bì ẹ ló fún yín ló pẹ́ gbà kẹ́ fi repo sí mọ́tò ẹ láwọn tó tẹ̀lé yín wá ó fún wọn ní 5,000 ẹ tún sọ ẹ ló ra pick up fún yín ẹ dẹ̀ ní kò fún yín lówó kí lẹ fẹ́ kọ́ ọmọ 27 years fún yín àwọn tó ń tẹ̀lé yín àwọn èèyàn tó ń tẹ̀lé yín ọmọ wọn 27 years nílé kí ló ti ṣe fún wọn ilẹ̀ tẹ́ lọ gbé gèètì sí ilẹ̀ Mohbad ni Mohbad ló rà ọmọ 27 years nínú ilé àwọn tó ń tẹ̀lé yín ẹ jọ̀ọ́ ẹ bá mi press love button please press the love button please ọmọ 27 years nínú ilé gbogbo àwọn Lady Harris àwọn tó ń rojọ́ wẹ́wẹ́ lórí social media yìí tí wọ́n sọ pé àwọn ò sùn mọ́jú yìí ọmọ 27 years tán nínú ilé kí nìkan tó ti ṣe fún wọn ìyá Mohbad dẹ̀ sọ pé ọmọ yẹn máa ń fún yín 200,000 every month kí nìkan tẹ́ tún fẹ́ tẹ́ sọ pé kò ń fún yín lówó ẹ̀yin lẹ fẹnu yín sọ bí o ẹ ló fún yín lówó pé dáàdi ẹ gbà ẹ fi ra epo sí mọ́tò ó dẹ̀ fún àwọn tẹ́ tẹ̀lé ó tún fún gbogbo wọn lówó round àwọn tó tẹ́ kó lọ́bẹ̀ kí nìkan tẹ́ fẹ́ gangan alájẹsẹ ni ẹ má kàn pa gbogbo nǹkan tó bá fún yín ẹ sọre ẹ rí nǹkan tó kò tó yín rí entitlement tẹ́ máa ń claim náà ni ilé ọmọ mi ni ìyàwó ọmọ mi ni òun náà ló ṣe jẹ́ kẹ́ máa gbé girlfriend lọ sílé wọn ilé ọmọ mi ni nǹkan tó bá wù mo lè ṣe ìyàwó kan lè ní kí n má ṣe nǹkan tó bá wù mí nínú tẹ́mọ mi ń gbé ṣé gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé bàbá Mohbad tẹ́ ń tẹ̀lé Josie èwo nínú yín ló lè gbà kí bàbá ọkọ ẹ máa gbé girlfriend wá kọ́dẹ̀ máa jẹ́ kó gbé wọnú yàrá yín kọ́dẹ̀ máa lọ bára wọn sùn bẹ́ẹ̀ èwo nínú yín ló lè ṣe èwo nínú yín ní bàbá ọkọ ẹ lè gbé girlfriend wá sílé yín tẹ́ ẹ̀dẹ̀ ní sọ̀rọ̀ yes Oyinade ọmọ yìí tó ń fún yín 200,000 lóṣù ẹ bá mi press love button please bẹ́ẹ̀ tún máa sọ fún mi pé dáàdi ẹ má yẹ kórúkọ bàjẹ́ èdè yẹn máa ń ra mí létí ẹ má yẹ kórúkọ bàjẹ́ orúkọ ọmọdé sọ pé kórúkọ má bàjẹ́ èmi ló yẹ kí n sọ pé má borúkọ ẹbí ìjẹ o. ṣé ti gbọ́ ṣé ẹ mọ̀ pé ẹnu wọn ló fi ń sọ ẹ lọ́mọ yẹn máa ń sọ fún yín pé dáàdi ẹ má jẹ́ kórúkọ bàjẹ́ ó ti pẹ́ tẹ́tí fẹ́ borúkọ ẹbí yẹn jẹ́ ó ti pẹ́ tẹ́tí fẹ́ borúkọ ẹbí yẹn jẹ́ ọmọ yẹn máa ń bẹ̀ yín ni ó ti pẹ́ tẹ́tí fẹ́ borúkọ ẹbí yẹn tẹ́tí fẹ́ fọ́ ẹbí yẹn lójú ó ti pẹ́ tẹ́tí fẹ́ wá expose kí ló ń pè Mohbad gbogbo tẹ́ ń ṣe lẹ́yìn tó kù yìí ó ti pẹ́ tẹ́tí fẹ́ ṣe fún gbogbo tẹ́ ń ṣe lẹ́yìn tí Mohbad ò sí mọ́ yìí ó ti pẹ́ tẹ́tí fẹ́ ṣe nítorí ẹ̀ ni gbogbo wọn ṣe ń pàmpà yín tẹ́ bá béèrè nǹkan tán ni wọ́n máa wá bí ìgbà tí wọ́n gbé sick person sínú family ó dàbí ẹni tó ní mental problem nínú ẹbí ni tẹ́ bá béèrè nǹkan lọ́wọ́ wọn wọ́n máa wá fún yín tó bá ní 500,000 bẹ́ẹ̀ béèrè 600 tó bá kó 500,000 fún yín ní kòtò ẹ bẹ̀rẹ̀ ìjà ojoojúmọ́ lẹ máa ń bínú gbogbo ìgbà lẹ máa ń jà tẹ́ bá béèrè 200 tó ní dáàdi èdè fi 150 ló wà ńlẹ̀ ẹ bẹ̀rẹ̀ ìjà ẹni bẹ́ẹ̀ ṣe béèrè 200 yẹn pé 400 ló yẹ kán fún yín àti bàbá star tó ṣẹ̀ṣẹ̀ ń rise wọ́n ní tẹ́ ẹ bá wà ní bí apalọ̀ báyìí ẹ máa pe Mohbad ní pé kó tẹ̀wó fún yín kó tẹ̀wó fún yín kó tẹ̀wó fún yín ọmọ yẹn ní o kò ní o gbọ́dọ̀ filẹ̀ ẹ máa wá ń ṣe nǹkan kan tẹ́ bá béèrè owó lọ́wọ́ Mohbad tí ọmọ yẹn ò bá rí fún yín ẹ gbógun tìyàwó ẹ gbógun tìyàwó ẹ ẹni wọ́n ra pick up fún yín ẹnu ilẹ̀ fi sọ níbí wọ́n ra pick up fún yín
wọ́n ra pick up fún yín ṣé Wùnmí ní mọ́tò ni tó fi ra pick up fẹ́yìn ṣé Wùnmí ó ní mọ́tò tó fi jẹ́ yìí ní pick up ń tọ́ sí ọmọ dàgbà ọmọ kékeré ní yín náà báwo ni ṣe fẹ́ ní bàbá 50 something years 54 52 nígbà tí Mohbad wà láyé yẹn 54 53 lọ́wọ́ téèyàn nílé ra mọ́tò fún ìyàwó ẹ̀ tó jẹ́ pọ́kùnrin bàbá yẹn tó sì dúró déédéé lèèyàn máa ra mọ́tò fún tó yẹ kẹ́ máa ṣiṣẹ́ ní káńsù ni kọfí sí level 1 tẹ́ ẹ̀ bá tiẹ̀ lè ṣiṣẹ́ ní káńsù ó yẹ kẹ́ máa ṣiṣẹ́ lébìrà ni. ọmọ ọdún mélòó gangan ni Mohbad tẹ́ ẹ ní kò ṣe fún yín tó ra ilẹ̀ tẹ́ ẹ gbà. àwọn sọpọ́tà yín tí ẹ ń sọ̀rọ̀ kan no DNA no property ó fẹ́ wá jogún ọmọ yẹn jọ ní kí ni nǹkan tí Mohbad ní nígbà tí tó kúrò nílé tẹ̀yìn ìgbà tí Mohbad kúrò nílé yín ní age of 16 years ẹ jọ ṣé Mohbad ti rẹ́ni tí ṣé Mohbad ti ń kọrin ni. Sunday Jonathan ṣé mi ló ń bá wí wèrè ó ti forúkọ àwọn ẹbí ẹ lẹ̀ ó ti fa lọ́ba sí ọmọ àlè àwọn ẹbí ẹ ò nílé ọmọ àlè ò lẹ́bí tó fẹ́ jórúkọ olórúkọ ojú òtí ẹ wọ ọmọkùnrin ẹbí bàbá ìyá àti bàbá ẹbí ẹ ò forúkọ ẹ lẹ̀ ó drop ẹ fún ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ fún di carpenter. Sunday Jonathan ó fi orúkọ yìí bá àwọn òbí ẹ sílẹ̀ ó ń jórúkọ ẹni tí alápá má ṣiṣẹ́ ó ń jórúkọ ọ̀lẹ́dàrún. ṣé alọ́ba yẹn ó jọ Babangida létí títí ẹ bó ṣe ń gbọ́ àbí alọ́ba tó fi síwájú ẹ yẹn síwájú orúkọ yẹn ṣé alọ́ba tó fi sí yẹn báwo ló ṣe ń sound létí ẹ ṣé alọ́ba yẹn ọkọ ya lórúbọ kọ síbẹ̀ ni. ọmọ àlè ó ní olófo ọmọ kò níran ó rí pé ṣé mi ń jorúkọ mo gbórúkọ lórúkọ sórí orúkọ tí ilé mi mò ń jẹ báwo ló ṣe forúkọ ìdílé ẹ sílẹ̀ tó lọ ń jorúkọ kápẹ́ńtà tó ń kan kóló ọmọ àlè àjẹ́ pé Bàràpá níwọ náà máa wà ọmọ àlè. Block ẹ dànù ọba tí ń sòótọ́ fún yín ó tọ́ ni mò ń sọ bíbá yín náà ṣòro bí mi ń parọ́ bíbá yín ni èmi ò ń ṣe àwọn tó ń parọ́ òbí tó bá ti ń parọ́ náà ti rí 2000 mo ti block ẹ. nígbà tí ẹ rí ọmọdé ìtẹ́ sọ pé ọmọ yìí wọ́n bá sùn kiri ni ẹjọ́ ẹ̀yin ìyá mi tẹ́ wà ń bí báyìí ẹjọ́ ẹ̀yin ìyá mi tẹ́ wà ń bí báyìí ṣé tí ríbi tó ti ń bá obìnrin sùn kiri rí tẹ́ ẹ̀ dẹ̀ máa lọ gbàdúrà lójú méjèèjì pé kọ́mọ yẹn kó fẹ́ ọmọ yín bí eléyìí ò jáyé ẹni kó sì jálé ẹni ẹ ti rírú ẹ̀ rí ẹ ṣáà ń po irọ́ fáwọn èèyàn torí pé kí ni ẹ fẹ́ gba ogún tó tọ́ sí ìyàwó tó tọ́ sọ́mọ ẹ fẹ́ gba ẹ̀tọ́ tó tọ́ sí ìyàwó tó tọ́ sọ́mọ lẹ ṣe ń pa irọ́ mọ́rọ́ tẹ́ ń parọ́ mọ́rọ́ kò fi Mohbad lọ́kàn balẹ̀ nígbà tí Mohbad wà láyé kíní kan kíní yẹn fi ń ṣe èèyàn kí ló ṣẹlẹ̀ tí Mohbad ò gbọ̀nà bòmí tí ó jẹ́ pé bẹ́ẹ̀ ló tó takú sí lẹ́yìn tí ó fi Mohbad lọ́kàn balẹ̀ lọ́lọ́ ṣèyàwó lẹ́yìn tí ó fi Mohbad lọ́kàn balẹ̀ lẹ́yìn náà sọ pé eléyìí bí ò ṣayẹ ẹni a sì jálè ẹni lẹ́yìn náà sá eré kólóbá tẹ́ mú lọ ṣọ́ọ̀ṣì tẹ́ mú lọ sórí òkè pé o gbọ́dọ̀ lóyún o gbọ́dọ̀ o máa foyún ṣoyún o máa fẹ̀yìn gbọmọ pọ̀ wàá finú ṣoyún bí wàá fẹ̀yìn gbọmọ pọ̀ wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọmọ pọ̀. so nítorí pé ọmọ yẹn ti wá wá ọmọ yẹn torí Liam yẹn ẹ wá ń sá eré kiri ẹ wá ń pariwo ẹ ti rí kọ́tọ̀dà o níbo lẹ ti rí George wo ló fẹ́ fún yín ní kọ́tọ̀dà ẹ máa ti ẹ̀ ń pọ́nra yín lékè ta ló fẹ́ fún yín kọ́tọ̀dà yẹn gan-an bóyá lẹ mọ̀ pé nǹkan tó wà ní tó ń kó àwọn ajú yóò pọ̀ ju gbogbo rádaràdà tẹ́ ń ṣe lọ kí ló tẹ́ ń fi irọ́ báwọn aráàlú lò náà
kí ló tẹ̀lé so tọ́nà tẹ̀jẹ̀ kan parọ́ lójoojúmọ́ fún public kí ló tẹ̀ ń parọ́ fún public for God's sake ọ̀tọ̀ lẹ lọ grant lẹ lọ bá Punch lẹ lọ sanwó fún Punch pé kó sọ pé Aloba family kíní kan baba Mohbad family has set kíní kan set to do DNA kíní kan pé autopsy in US ṣé ti wá ṣe tẹ́ bá ro nǹkan báyìí lọ́kàn yín ẹ lọ gbé fún paper láì tí ṣe tẹ́ bá sùn báyìí tẹ́ bá wò pé ó yẹ kó gba kíní kan ẹ lọ gbé fún paper láì tí make move kí ló tún jẹ́ pé Punch lẹ máa sáré gbà lọ ṣó ń gbowó lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sáré gba Punch lọ lọ́jọ́ sí ni ẹ̀ tẹ́ sọ pé Wùnmí sá kúrò ńlé o ẹ̀ ń wá Wùnmí o bẹ́ẹ̀ ni pé Wùnmí jẹ́ bébì tó sọnù nǹkan tí ò necessary reason tẹ́ dẹ̀ fi ń ṣe nítorí àwọn tẹ́ fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ tí ò ní nǹkan tó fẹ́ fowó wọn ṣe tẹ́ fẹ́ gbá reason tẹ́ fi ń ṣe nìyẹn gbogbo nǹkan tẹ́ ń ṣe public lẹ́ ń ṣe fún torí ẹ fẹ́ gbá àwọn èèyàn ní hard earned money wọn. torí ẹ fẹ́ gbá àwọn èèyàn lówó wọn. ẹ sáré bọ́ síta lọ́jọ́ sí ẹni ẹ wá ẹjọ́ ẹ̀yin tèmi tẹ́ wà ń bì báyìí ṣẹ́rí GoFundMe yẹn má gbàgbé o ẹ túbọ̀ máa bá wa náà kẹ̀ ẹ máa bá wa report ẹ̀ don't forget that GoFundMe o that GoFundMe is a fraud it's a scam please ẹ bá wa report ẹ̀ as a scam ṣe ti gbọ́ ẹ bá wa report GoFundMe yẹn ẹ bá wa continue láti report ẹ̀ kówó yẹn pọ̀ ń bẹ̀ wọn ò gbọ́dọ̀ kólẹ̀ ẹ jọ̀ọ́ ẹ máa bá wa report ẹ please press ẹ bá mi press love button tó bá ti freeze bẹ́ẹ̀ yẹn ẹ bá mi press love button ẹ jọ̀ọ́. ẹ máa bá wa report GoFundMe yẹn until that GoFundMe goes down please don't leave that GoFundMe please ẹ jẹ́ kí GoFundMe yẹn kó go down ẹ máa bá wa report ẹ scam ni kò síbi téèyàn ti ń fi òkú tọrọ owó tí ìyàwó ẹ̀ wà wẹ̀ téèyàn bá ti ń fi nǹkan tọrọ owó tí family ẹ̀ wà wẹ̀ scam ni wọn kì í fárí lẹ́yìn olórí ẹ jọ̀ọ́ ẹ máa bá wa report ẹ wọn kì í ṣe kíni wọn kì í fa orí lẹ́yìn olórí married man Mohbad was married when he was alive married man ni mo ni ọmọ yìí wọn kì í fa orí lẹ́yìn olórí kò sí nǹkan tẹ́ lè fọwọ́ kàn nínú nǹkan Mohbad tí ìyàwó ẹ̀ ò ní wà wẹ̀ ẹ má rò pé bóyá yẹn lè ṣẹlẹ̀ kò lè possible kẹ́ ẹ sáré jù bẹ́ẹ̀ lọ kò lè ṣẹlẹ̀ ṣe ti gbọ́ so ẹ jọ̀ọ́ ẹ má bá wa report GoFundMe yẹn fraud ni scam ni ìyàwó ẹ̀ ò wà wẹ̀ mo tẹ̀ ní mo ti gbàgbé mo máa sọ fún Wùnmí náà kó kọ lẹ́tà sí GoFundMe kó send proof fún wọn pé scam ni wọ́n fẹ́ fo orúkọ ọkọ òun lu jìbìtì ni ṣe ti gbọ́ ẹ bá wa report ẹ̀ that GoFundMe must not stay it's a scam ẹni tó bá ń wá owó kó lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ẹni tó bá ń wá owó kó lọ ṣiṣẹ́ èmi ò rò béèyàn kan máa wà tó máa níṣẹ́ lọ́wọ́ tó máa lóun ṣiṣẹ́ tó máa lóun ṣiṣẹ́ tó máa béèrè irú owó bẹ́ẹ̀ yẹn owó tó bá ń lò jìbìtì náà lèèyàn máa ń gbé 50,000 lé lórí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run GoFundMe ẹ má gbàgbé má bá wa report ẹ scam gidi òun ni until tí Wùnmí bá say otherwise on that it's going to go down. I am going to tell her tomorrow she has to report the GoFundMe officially and she's going to write them and send them the proof everything nípa ọkọ ẹ̀ so they'll bring the GoFundMe down they won't release it to them ṣé ti gbọ́ ìyàwó èèyàn òun lẹ́ni kejì èèyàn ìyàwó èèyàn òun ni family èèyàn father mother and children ni wọ́n pè ní family bàbá ọkọ extended family third party ni wọ́n kò sí bó ṣe rí tó òtítọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ òun
bóyá wo tí o bá yé lọ Google lórí Google ẹ kó béèrè pé who is the father-in-law in the family? Extended family, not nuclear. Wọn kì í ṣe immediate family. Third party òun ni wọ́n. Ìyàwó èèyàn, ọmọ téèyàn bí òun lẹ bí èèyàn. Until you guys tẹ́ bá realize pé bí life bó ṣe rí gangan nìyẹn. Emotion kan ló fi ń ṣe. Bàbá yẹn tọ́jú ọmọ ẹ̀. Bàbá yẹn dárí sí ọmọ ẹ̀. Bàbá yẹn dá tọ́jú ọmọ ẹ̀. Ìyẹn ò káyé. Ẹni tó bá bímọ ló ń tọ́. Tó bá ti fẹ́ yàwó, ó ti di tẹlòmíì. Gbogbo àwa tá wà nílé ọkọ lẹ́nìyàn kan ló tọ́jú wa. Kì í ṣe ọkọ tó wà tá wà nínú ilé ẹ̀ ló tọ́jú lórí sí wa. Nǹkan ló tọ́jú wa. Ṣé ti gbọ́ sìn? So àwa ò kó yẹn jẹ. Bí wọ́n bá ṣe ń ṣe nǹkan ni wọ́n ṣe máa ń ṣe kó ba lè rí bí ó ṣe ń rí, bó ṣe yẹ kó rí. Ṣẹ́yìn tèmi wà níbí báyìí. Let me see your comment, guys. Stephanie Foster, thank you. Ẹ máa gbọ́. Ṣé gbogbo nǹkan tí bọ̀bọ́ yẹn ṣiṣẹ́ fún káràtà wa kò lọ mọ́ àwò pé ẹ wo àwọn fools. So ẹ ń wò ìyàwó èèyàn bí ará àta. Táwa lára alé, ta lára alé. Ṣé bàbá èèyàn ni ará alé ni? Ṣé bàbá ẹ̀ lára alé? Ó kò dùn mí pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ yìí most of them ìlú òyìnbó ló ń gbé. Ṣé tí Wùnmí bá wà nílùú òyìnbó, tí Josie bá wà nílùú òyìnbó, ṣé government fẹ́ rí ti Josie rò ni? No, Josie á lọ máa ṣiṣẹ́, á lọ fọwọ́ ara ẹ̀ ṣiṣẹ́. Wọ́n á dẹ̀ máa kẹ́ Wùnmí, wọ́n á máa kẹ́ Liam. Àbí o. Àjọkẹ́ Olúwagbèrò, you said I've been thinking about it too. Why take Wunmi for prayer at that tender year? Why the rush in making sure she gets pregnant? Why asking for placenta? It took Wunmi to Orioke. Shemo mentality, you know the Yoruba mentality, like any info mommy. Kó má bàa jẹ wá gbé. Wọ́n ní láti bímọ. Sherry nǹkan tí Josie really want. This is what he really wanted. He wanted Wunmi to have a baby, but he doesn't want Mohbad to have a wife. Check it. Ó fẹ́ kí, because when I said, kí ló dé tí bàbá, nígbà tí Wunmi sọ pé bàbá máa ń gbé obìnrin wá sílé wọn. Mo ní kí ló ṣẹlẹ̀ tí bàbá fi ṣe bẹ́ẹ̀. Okay, wọ́n ní pé reason tí mo gbọ́ tí wọ́n fún mi ni wípé wọ́n ń gbé obìnrin lọ sínú ilé yẹn kí Mohbad lè máa ṣe ṣìnà. Kí Mohbad lè learn ṣìnà ṣíṣe lọ́wọ́ àwọn. Kí Mohbad lè mọ̀, àbí ẹ fẹ́ gbọ́ kí n play fún yín. Kí Mohbad lè mọ̀ pé téèyàn bá níyàwó lé èèyàn máa ń yàn lè ni. Ó ti pẹ́ nígbà tí gbogbo bí wọ́n ṣe ń fẹ́ra yẹn, bàbá yẹn ń try gbogbo possible best kí marriage wọn lè dàrú, kí lè wọ́n lè break. Wọ́n ní àwọn ògbóbìnrin lọ síbẹ̀ lọ sùn, lọ bá sùn, àwọn gbé lọ síbẹ̀ kó lè mọ̀ pé èèyàn kì í fi gbogbo nǹkan ìyàwó ẹ̀ lọ́wọ́, èèyàn kì í tẹ̀lé obìnrin kan ṣo. Ṣé mọ̀ pé pastor ni wọ́n pe bàbá Josie. Lẹ́yìn ìyá Mohbad tó bímọ 3 fún, obìnrin 4 ló ti bímọ fún bàbá Mohbad. Ọmọ 10 ni wọ́n sì ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Láì níṣẹ́ lọ́wọ́. Ẹjọ́ báwo lẹni yẹn ò ṣe ní ṣí GoFundMe? Báwo lẹni yẹn ò ṣe ní tọrọ owó lórí social media? Lọ́jọ́ birthday ọmọ wọn ẹni bọ́n ṣe sáré fò síta. Ẹjọ́ GoFundMe yẹn wọ́n mọ̀ nǹkan tí wọ́n torí wọ́n mọ̀ gbà tó yẹ kó ṣe nǹkan, àwọn tó manage wọn mọ̀ pé ìtìjú náà ń kó bá wọn. Ẹ wo bí wọ́n ṣe drag wọn. Just because téèyàn bá ti wà tí ó bá ti ní tìjú tó bá dẹ̀ ti mọ̀ nǹkan tó yẹ kó ṣe, ó máa ṣe nǹkan tó wrong ní gbogbo ìgbà ni. Because that ìjọ tí wọ́n tó celebrate ọmọ yín, ó ṣòkì ẹ wá bọ́ síta láti divert attention àwọn èèyàn, ẹ wá ń béèrè GoFundMe. Everything went wrong because nǹkan tí yóò bá ti ṣe dáadáa ó máa go wrong ni. Ṣé nǹkan tí mo sọ yé yín ó máa go wrong ni.
ẹ wá sọ pé kó bá yín dáwó o, kó bá yín wá ẹni tó bá fẹ́ wá justice kó dáwó síbẹ̀. That shows pé you wá justice. Àwọn èèyàn tó wá justice kó ṣàbá yín dáwó. Then Mr. Muyiwa said something on Papriano platform. When he was talking about the GoFundMe, right? And then that guy, Papriano, was trying to defend himself or trying to cover his back. Abi trying to question Mr. Muyiwa that why did he want GoFundMe? What does he want it for? And you know, Mr. Muyiwa made mention of something. He made a statement. He said, Onikwe, let me tell you something. If you don't want to push this GoFundMe, if you don't want people to contribute on your platform, I will go to another platform. Mr. Muyiwa said, and I quote, if Papriano, if you don't want your fans to contribute to that GoFundMe, I will go to another platform. I will go and give them percentage. They will push up the GoFundMe. They will contribute. Chengbo. I want lọ sí platform mi. I want lọ fún wọn ní percentage ńbẹ̀. Wọ́n lè sọ fún àwọn èèyàn pé kán dáwó. Do you think these people are looking for justice? No, no justice on social media. Okay, now, can I ask you guys a question? What is the Ajoke Oluwagbenro Ejo? Are you new here? Please, are you new here on this platform? No. Okay, thank you, ma. No. Ẹjọ́, ṣé ní ìrìtẹ́ rí gbogbo nǹkan tó ń lọ lórí social media yìí? Ẹjọ́, ṣé wọ́n sọ fún yín pé anybody wá justice? Ṣé mọ̀ pé mi ò kí ń tanra mi? When I go on other platform, when they ask me, Tolani, are you for justice? I say, no, I'm not for any justice. There's no justice on social media. I don't care what you say. Justice is on social media. Because you can't tell me, mi ní fi gbogbo ẹ lẹ̀. Ma make sure pé mo rẹ́ni tó pa Mohbad. Ma make sure pé mo rí bí tó ti pa Mohbad. Mi ní fi I'm not going to give up. Then ya Mohbad tó bí Mohbad sáyé gbọ́dọ̀ kú. Ìyàwó ẹ̀ tó ní nínú ilé ẹ̀ tó jọ fẹ́ra wọn ó gbọ́dọ̀ kú. Ọmọ yẹn kan ṣo tí Mohbad fi sílẹ̀ ó gbọ́dọ̀ gbọ̀run lọ. Àbúrò ẹ̀ tó ń kẹ́ ó gbọ́dọ̀ kú. Ẹ̀gbọ́n ẹ̀ tó fi sílẹ̀ ikú gbọ́dọ̀ pa. Ẹjọ́, what justice are you looking for? Àbí wèrè làwọn tó ń wò yàn tó ń wò wá yìí ni. Tó ń wò àwọn èèyàn yìí people yìí ni. Thank you, Olafagbu Igbe. You said they are all looking for justice for property. Thank you. The DNA is all about the property, not all about justice. Mr. Josie is not looking for justice for Mohbad. He's looking to take over all the property Mohbad left behind. That is 100%. He's not looking for anybody to pa Mohbad because all the suspects are their friends. He is a friend to all the suspects. He's not looking for justice. Wait, ta ló pa Mohbad. One wá justice fún Ogun. Liam ò gbọ́dọ̀ kógun lọ. Òun lẹ ṣe ń rí ọ̀rọ̀ DNA wọn yẹn tí wọ́n ṣe ń sọ. The conditions still stand. That is why I said to you, no DNA. You must meet up with the condition. Josie, you must go for the DNA with Mohbad first before anything can be done. No change. DNA with Mohbad. Number 1. This case is a straightforward case. Mohbad sustained injury from fight. Yeah, reacted to the injection given to him. Yes. They don't want to see the straightforward thing that you saw here. They don't want to see it that way. They want to see it another way. Let me tell you, when you hear them saying, "Hey, justice for Mohbad, justice for Mohbad," do you know the justice they're looking for? They want to pin everything on Wunmi. That is the justice. To them, justice for Mohbad
is pinning the death of Mohbad on Wunmi. Ṣẹ́gbọ́. The justice for Mohbad lọ́dọ̀ títí wọn is pinning ikú Mohbad lé Wunmi lórí. Kí lẹ sọ pé ó ṣẹlẹ̀? Spendi sọ pé Wunmi sọ pé òun máa end career bí Little Frosh, òun máa ṣe kinní kan, ta nìyẹn kan kò káyé. Tọkọ àti ìyàwó bá ń jáde can say whatever they like. Síra wọn. Ẹ jọ̀ọ́, mo máa end career yẹn. Ẹ jọ̀ọ́, ṣé yẹn ló pa Mohbad? No. Mo máa end career yẹn, ṣé yẹn wọnú abẹ́rẹ́ tán fún? No. Nǹkan tó bá wọn ọkùnrin ló lè sọ. And more so, what is the proof? Bó tiẹ̀ sọ bẹ́ẹ̀, kò sí proof. Ṣẹ́gbọ́? What is the proof? Bó sọ pé òun máa end career. We got no proof. Court work with proof. Evidence. Spendi can say, hey, she said she's going to end the career. Wunmi can say, no, I did not say that. And what is going to happen? Nothing. You don't have proof. No proof. No proof anywhere. You said everything to them to say. You give them the narrative you want them to go and say in the corona. So who cares about that? Let them say. Let Spendi come out and say whatever. Let Prime Boy come out and say whatever. Kani Kakashi, they have to bring out their proof. Proof Gogoni Koko. You are looking for justice for Mohbad, but your justice for Mohbad is pinning the death of Mohbad on the wife. Reason yẹn tí ẹ fi rọ́nà àbáyọ. Torí bí èèyàn ṣe gbọ́ngbọ́n kúkú, bọ́mọdé ṣe gbọ́ngbọ́n kúkú náà ṣe gbọ́ngbọ́n sísìn. Bí ibi tí gbanigbani, ibi tí múnimúni wà ní gbanigbani wà. Òun lẹ ṣe sọ fóṣù méje tí ò ṣẹlẹ̀, tí ò work. Ṣé kò yé yín sí? Lórí platform títí wá ń bì. Ẹ jọ̀ọ́, kí lorúkọ tí wọ́n ń pè wá? We are small with mighty God. We are small. Pẹ̀lú àwọn 200 and something tó wò wá. With mighty God ni wá. We don't have to be 2,000. We don't have to be 5,000. We are small here, but mighty. Thank you, ma. Thank you, Adeola Samson. Thank you, Olafaju Igbe. Thank you, ma. We are small, but mighty. Ní fi kan, ní pa irọ́. Ní sọ̀kan. Ní parọ́ mọ́ jòsí nítorí a kò fẹ́ kan gbọ́rọ̀ lẹ́nu wa. Ní parọ́ mọ́ jòsí nítorí pé a kò fẹ́ sọ̀rọ̀. No. Because tomorrow is no promise to anybody. We are small but mighty. Tí rọ́bà lọ fógún ọdún, ọjọ́ kan lòtítọ́ máa bá. Tó bá jẹ́ rọ́là ń pa ń bí báyìí wọ́n á ti já wa láì kò sí nǹkan tá ti sọ lórí platform yìí tó já wa rí. Kò sí nǹkan tá sọ lórí platform yìí tí wọ́n já wa rí. Wọ́n kàn máa kùn kiri, wọ́n máa ṣe update kiri ni, wọ́n kì í sùn. Bá ṣe kéré yìí, wọ́n ò lè sùn. Torí òtítọ́ là wá ní. Irọ́ làwọn ń pa, wọ́n fẹ́ sọ irọ́ dòtítọ́ tí ò lè ṣẹlẹ̀. Thank you, Ọmọlá. Ẹ fẹ́ sọ irọ́ dòtítọ́. Torí pé ẹ fẹ́ pín ní ikú ẹni ẹlẹ́ni mọ́ ẹlòmíì lórí tipátipá. Ọlọ́run mà ló ní kí ló wà nílùú Ìkẹ́. Ọlọ́run ló ní kí ló wà láyé. Ẹ bá yírọ̀ yẹn mọ́mọ́ yìí lóòótọ́. Ẹ dẹ̀ ti gbàgbé pé lọ́ọ̀ kí ń wọ́ọ̀kì bẹ́ẹ̀. Bẹ́ ṣe pariwo tó lórí social media fóṣù méje yìí. Ó máa yẹ kó ti fọlọ́pàá mú Wùnmí máa ní. Kò sí evidence. Ẹ kàn ń parọ́ ni. Ẹ wo bẹ́ẹ̀ ṣe pọ̀ tó. Ẹ fẹ́ tó 50 lórí ọ̀rọ̀ Wùnmí.
tẹ́ ń sọ̀rọ̀ láàárọ̀ lásán lálẹ́. Kí ni nǹkan tẹ́ ti rí ṣe? Wọ́n lẹ́yìn ò kí ń ṣe bí Ọlọ́run. Law yàtọ̀ sí nǹkan tẹ́ ń fẹnu sọ. Òfin yàtọ̀. Kíní kan, ó ti conspiracy ti wà níbì kan, ó ti ṣe kíní kan. Gbogbo yẹn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹ fẹ́ káwọn èèyàn bá yín sòótọ́, irọ́ di òótọ́ ni. Ẹ fẹ́ kán mú irọ́ kán sọ́dọ̀ òtítọ́ fún yín. Tẹ́ bá dé máa sọ, Tọ́lání, tó bá gbé wọn lọ bí Mohbad, tó bá jẹ́ pé mi ni mo bí Wùnmí náà ńkọ́, ẹ gbé irọ́ tí ò ṣe tiẹ̀ lù, má jẹ́ kẹ́ rú lé lórí. Tó bá pẹ́ yín náà lẹ bí Wùnmí, jẹ́ yín náà máa jẹ́ kí wọ́n gbé irọ́ tí ò ṣe tiẹ̀ mọ́ lórí. Tó bá jẹ́ pé yín lẹ bí Wùnmí, ẹ gbé irọ́ tí ò ṣe tiẹ̀. Ẹ tẹ̀ máa wá sọ story kan, all we ask you, Wùnmí, come out and tell us what by Mohbad. Come out, she doesn't know you. Who are you gan? All we want to know, come and tell us, who the hell are you? Come and explain to us, who are you? Nígbà tí Wùnmí lọ marry ṣe wà ńbẹ̀ ni. Nígbà tí Wùnmí lọ bímọ ṣe wà ńbẹ̀ ni. Nígbà tó ṣe baby shower ẹ wà ńbẹ̀ ni. Nígbà tó ṣe kò mọ wọ́n invite yín. Nígbà tó gbé báàgì tó ń lọlé alágbo tó fẹ́ lọ bímọ bẹ́ ṣe sọ, ó pè yín síbẹ̀. Nígbà tí Naira Marley ń lù wọ́n láàárọ̀ lọ́sàn lálẹ́ ẹ wà ńbẹ̀. Kẹ́ bá mọ̀ pé ẹ jẹ́ nǹkan kan. Bẹ́tẹ̀ ṣe máa ń sọ yẹn, until you come out to tell us, who are you? Àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yẹn ni kò ní dá yín lóhùn. Torí pé ẹ jẹ́ nǹkan kan. Ọlọ́run. All we need, just come out, tell us what by Mohbad. You were there 24 hours. You were there 27 hours. And so what? Tó gba àwọn ẹbí yín tó kú kò sáwọn èèyàn kankan bẹ́ẹ̀ gbà tó kú. Mélòó náà ti kó sẹ́wọ̀n nínú wọn. Àwọn ẹbí yín tó kú kò sáwọn èèyàn tó wà ńbẹ̀ gbà tí wọ́n kú. Mélòó ló ti ṣẹ̀wọ̀n, mélòó ló ti wá rojọ́ lórí social media nǹkan tó pa. Àwọn hospital tẹ́ ti ń ṣiṣẹ́, àwọn client tí yín tó ń kú yẹn, mélòó lẹ ti wá sọ lórí social media nǹkan tó pa nìyẹn. Èyí tí bàbá ẹ̀ ti kú nu yín, mélòó lẹ bọ́ sí orí social media tó wá ṣàlàyé bí bàbá àwọn ṣe kú fún yín. Ẹ ti sick. Tẹ́ máa ṣe ògùn, ẹ má rò bẹ́ jámọ́ kankan, ẹ ti sick. Come and give us DNA of who? Of ọmọ tó wà nínú ilé tí ọmọ tó tọ́ tó rí tọ́. Àbọ̀ ọmọ tẹlòmí. Kí lẹ tẹ́ ń fira yín pè náà? Problem tẹ́ in Nigerians ní nìyẹn. Even most of you are well read. You still don't have any ọpọlọ. Because I don't understand why you will stay in your own house and be asking for somebody's else stuff, DNA. I don't understand how you will be in your house and you'll be asking another parent to come and tell you the story of our own children. I don't get it. If you want to see how DNA look like, what DNA look like, can't you just go and do your own child DNA? Then post it for us on social media. Most of you olórí burúkú tẹ́ béèrè DNA yìí dẹ̀ àwọn kan tí yín tó kọmọ sílẹ̀ fún yín wọ́n béèrè DNA ẹ ṣe fún wọn ni. Tí wọ́n bá ní kéèyàn rí content téèyàn fẹ́ sọ láyé kéèyàn fẹ́ wá sọ̀rọ̀ lé lórí. Wàláhì sórí wo tó bá fẹ́ sọ̀rọ̀ family oní family tọkùnrin kan bá ja ẹlẹ̀ tí ò gbọmọ lọ́wọ́ ẹ̀ má sọ̀rọ̀ ẹbí ẹlẹ́bi. Wàláhì ó ní story ó ní nǹkan ó ti ní content jù. Ìwọ tọkùnrin tó fún ẹ lóyún. Nǹkan tó slap yàn tó máa pọ̀ bí yàn lẹ́kún láyé kò ju pé kọkùnrin fún ẹ lóyún kó má gbà lọ. Ẹ̀yin ò rí báwọn bí wọ́n ṣe máa ṣe ń gbà yẹn ni. Ṣàmẹ́ni tó lọ lóyún yẹn wá ta lẹ́ni tó fún ẹ lóyún lọ mú wá ta lẹ́ni yẹn tó bá ti lẹ́nu yá mẹ́ ṣé wọ́n lo lóyún àbí wọ́n kó ní mọ́mí èmi ni mo ní ọkàn mi balẹ̀ mú ọkàn àyà mi padà wá gbowó wá gbọmọ. Tọkùnrin yẹn bá fi lè sọ pé òun kọ́ lòun lóyún báyìí ìtìjú ẹbí ni. Tọkùnrin bá sọ fún yín pé èmi kọ́ ni mo lóyún tí ọmọ yín ní omi mọ́bí tó ti róyún o wàláhì ìtìjú ni fún gbogbo family. Ẹ̀yin dẹ̀ wá gbọ́mọ dání as a single mother ẹ dá tọ́ ọmọ láti kókó láti jọ́ tọ́mọ ti délé ayé
dẹ̀ lè wá ṣe show fún ọkùnrin yẹn bó bá ti yín jẹ́. Please press the love and like, please. Lè wá ṣe show fún ọkùnrin yẹn kó ti bá ti yín jẹ́. Tó gbé ọmọ fún yín. Tí ò gbà. Tó slap yín lójú méjèèjì. Tó disgrace ẹbí yín. Kò sí ó bá fún yàn lórí tó bá gbà ó ti disgrace family wọn. Àbí? Ìwọ tí ọkùnrin bá fún lóyún ní one night stand, ẹ lọ party ẹ pàdé ra yín, ó wá fún ẹ lóyún, kò wá gbójú ẹ, ó wá ń dátọ́ ọmọ. Tí kì í ṣe pé bàbá ẹ ti kú, ó ń dátọ́. Ìwọ náà tún béèrè DNA lọ́wọ́ ẹlòmíì, ó ti sick. Wàláì, tó bá jẹ́ pé o máa sọ̀rọ̀ lórí social media, wàláì ó ní content. Content bọ̀bọ́ yẹn ni content yẹn. O need láti wá content o. O need láti wá content lọ anywhere. For the fact pé bọ̀bọ́ yẹn gbé ọmọ fún ẹ, ó ń dá ṣe school runs yẹn. Wàláì, ó máa ṣe content yẹn kú ni. Content ojoojúmọ́ ni content mi yẹn máa jáde because ọmọ yẹn ṣì wà lọ́wọ́ ẹ̀. Bọ̀bọ́ yẹn ò dẹ̀ gbà. Tó bá pe fóònù ẹ̀ tí ò bá gbágo wàláì ó yẹ kó wá ṣe show lórí ẹ̀. Ó ti ní content.